Obi Eze-Ani tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Dey Play Dey Show, afurasí afiniṣògùn owó tó ń pera rẹ̀ ní abọrẹ̀ àti oníṣègùn òyìnbó tó jẹ́ ẹ̀yà Ìgbò tó ń gbé nípìnlẹ̀ Enugu, tí àṣírí rẹ̀ tú lórí bí ó ṣe ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ògùn owó tó ń rí àwọn èèyàn mọ́lẹ̀ lóòyẹ̀ fún ògùn owó, léyìí tó ń pa kúkúrú tó ń pa gígùn, tó fi mọ́ aláboyún kan tí wọ́n rí nínú kòtò sọ́kàwé nínú ilé rẹ̀ tó rì mọ́lẹ̀ láàyè tó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣògùn owó, máa ti jẹ́wọ́ ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó. Eze-Ani sọ wípé òun ò mọ̀ nǹkan kan nípa òkú àwọn tí wọ́n bá nínú ilé òun kọ́ ni òun pa wọ́n o. Ó ní àwọn ará abúlé náà ni wọ́n sún pàǹpá pọ̀ mọ́ òun lórí, àwọn ni wọ́n dìtẹ̀ mọ́ òun láti fi òun ṣẹlẹ́yà, láti dá òun lọ́wọ́ kọ́ àti láti lè má fún òun láǹfààní láti dé ipò ọba torí pé wọ́n mọ̀ pé òun ni ipò ọba ìlú náà kàn. Ó ní àwọn ará abúlé náà ni wọ́n mọ̀ọ́mọ̀ pawọ́pọ̀ lé òun lórí tí wọ́n gbé òkú àwọn èèyàn náà wá síbẹ̀ o, òun ò mọ̀ nǹkan kan pa ẹ̀. Eze-Ani tó jẹ́wọ́ lákòókò tí ọwọ́ àjọ tó rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Nigeria Immigration, tó tẹ̀ ẹ́ ní agbègbè Badagry ní ìpínlẹ̀ Èkó, ṣàlàyé kíkún fáwọn oníròyìn ohun tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà àti bí ọ̀rọ̀ à ń pani, à ń fini ṣògùn owó àti àwọn ohun tó ṣókùnkùn nípa ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan ní pàtó. The issue concerning grant consignment is a political issue, something politics, fabrication against me because I will be next of king. So, and some people in my village don't want me to be that next of king. So they are planting evil against me front and back so that I can fall. That is the major issue. And people, PG of my village come and demolish my house. Are you a native doctor? No. You're not a native doctor. PG of my village come and demolish my house. So all these things so just to weak me. As I'm talking to you now, I'm homeless. I don't have house. Who demolished your house? PG of my village. What is PG? President General. President General? Yes. As a king? No, President General of my community. Okay. Yes. So why did he demolish your house? Because they are the one that planted something that is disturbing me. What is that? Something like what? You know? They planted something they like planted, let me call it. They planted something, I don't know, like I will call the guy. They planted someone, he's a young guy. The young guy, there is a way I'm building a new house. And that new house I'm building is far away from my own house where I live. So before I will go there, it's difficult. I don't go there anyhow. So then, because of this kinship issue, that wait is, now. What do they plant it in your house? That is what I'm coming. Is that no? Just tell me that. This is the reason. Now you are saying kinship of which meeting? Which meeting? Let him go. Let him land. Okay. Because of this kinship issue, they set me up. That what do you do? With someone that is working for them. Plant a in my Compound. Well, what they call it? Soccer pit. Okay. They planted, keep it there. And I have already answered this matter, already finished. Wait, somebody come and put a body in your soccer way. Yes. See? That person that is body, They catch the guy. Do you know the person I don't know the guy before, but they... Wait, do you know the No, I don't know the body. So what of the person that come and planted it? They catch it already. Okay. Him? Yes. Okay. Okay, so that was what... That's why I'm free. They planted for you. Yes. Okay. What is your business? I'm a businessman. What type of business? I sell Africa. For where? For me, 7. Okay, and that is where you live? That is where I live Yenawa Vodo Hunt. In Benin? Yes. Do you have passport? No, I have ID card. You don't have international passport? No. No airport passport? No, just ID card. Ǹjẹ́ jẹ́ túmọ̀ wípé yàtọ̀ sí aláboyún
àti àwọn òkú míì tí wọ́n rí, àti ọmọ tó rí kóyọ èèyàn ọmọ ọdún 13 tí ẹni tó ń fi àwọn èèyàn ṣètùtù owó yìí tó ń fi wọ́n ṣe oògùn owó tó ń fi wọ́n ṣẹ́ṣó tó ń lo ẹ̀jẹ̀ àwọn èèyàn tó tún rì wọ́n mọ́lẹ̀ láàyè tó wá ń pera rẹ̀ ní oníṣègùn ìbílẹ̀ yìí ti lò. Wọ́n mà tún ti ṣàwárí òkú ọmọdé mìíràn tó ń ṣe WAEC lọ́wọ́ tí wọ́n ti ń wá láti ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025 lọ́dọ̀ Oby Eze-Ani tí gbogbo èèyàn mọ̀ sí Idepile-Ide-Show tó ń pera rẹ̀ ní oníṣègùn ìbílẹ̀ táwọn kan náà tún gbàgbọ́ pé oníṣègùn ìbílẹ̀ ni ṣùgbọ́n tó jẹ́ afiniṣètùtù ọlà, apanilẹ́kúnjayé, afiniṣògùn owó ni. Àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ girama Community Secondary School Umuani Idiago ni wọ́n mà yarí kanlẹ̀ wípé àwọn fẹ́ kí wọ́n wá akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wọn jáde tó ń ṣe WAEC lọ́wọ́ tó dàwátì láti ọjọ́ 21 oṣù karùn-ún nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n ń bá òkú àwọn èèyàn nísàlẹ̀ ilẹ̀ nínú kòtò níbi tí ẹni tó pera rẹ̀ ní native doctor yìí ìyẹn Idepile-Ide-Show ju àwọn èèyàn sí lóòyẹ̀ lẹ́yìn tó bá ti lo nǹkan tó nílò lára wọn tán. Ìgbésẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí òun mà ló ṣokùnfà bí wọ́n ṣe ṣàwárí ọmọ tí wọ́n ń wá náà. Ohun tá a gbọ́ ni wípé ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2025 ni ọmọbìnrin náà kọ ìdánwò WAEC rẹ̀ tán tó sì kọrí sọ́nà ilé. Ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ kejì wọn ò mà rí ọmọ náà, wọn ò gbúrò rẹ̀. Gbogbo ìgbìyànjú láti rí ọmọ tó ń kọ WAEC lọ́wọ́ náà ló já sí pàbó. Kó tó wá di wípé nígbà tí wọ́n ń ṣe àwárí àti ìwádìí ohun tó ń wáyé nílé Idepile-Ide-Show, wọ́n rí òkú ọmọ náà ní inú kòtò nísàlẹ̀ ilẹ̀ nílé arákùnrin afiniṣètùtù ọlà yìí tí ọmọ náà ti ń jẹrà. Ìbànújẹ́ àti èpè ńláńlá làwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí ń rọ̀jò lé orí àwọn mọ̀lẹ́bí ìrandíran ọ̀gbẹ́ni tó ń pera rẹ̀ ní Idepile-Ide-Show yìí o. Àwọn ọmọ náà tí wọ́n takú sórí ilẹ̀ rẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ìjọba ti wó gbogbo dúkìá ẹ̀ tó fi mọ́ ilé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa rọ̀jò èpè àti ègún sórí ìrandíran àti ọmọ rẹ̀. Òbí ọmọ tó ń ṣe WAEC lọ́wọ́ náà tóun náà wà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tó jẹ́ fìjìláńtẹ́ tí wọ́n ṣe ìrànlọ́wọ́ nínú bí àṣírí afurasí ọ̀daràn yìí ṣe tú náà wà níbẹ̀ tó bá àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sọ̀rọ̀. Ẹ farabalẹ̀ wo fídíò yìí àti ohun tó wáyé táwọn akẹ́kọ̀ọ́ náà ṣe. 1st of May, Wednesday, until yesterday being 28th of May, that is confirmed that he's no longer alive. He's one of the victims that native doctor Idepile-Ide-Show buried on the ground. So the students came here to lay a curse on him. Oyekobu, native doctor Oyekobu Idepile-Ide-Show from Umojo, Bandiago community. So the students are here to lay a curse on him and all his gang, that it will never be well with him. You can see the student there. So let us pray. In the name of the Father, and of the Son, and the Holy Spirit. Amen. we're going to say 2 types of prayer. I want you to ask God to never allow Stop crying and all the people that pray. are involved in this evil act to go free. Wherever they are, that none will ever go free, whether adults or children. Everybody that knows about this evil incident, ask God that none will go free. That is our prayer. Heavenly Father, we pray this morning that all the people involved in this evil act, in the rituals, in murdering, in killing our people, kidnapping and killing, we pray that none will ever go free in the name of Jesus. Amen. Wherever they are, those that are
Stop crying and pray. Amen. Stop crying. Continue praying. Kneel down, bro. Amen. 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 Put mouth in prayer. Stop. Kneel down. All of you, kneel down. Kneel down. Amen. 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 Jesus. Jesus. We pray that you console all. In the mighty name of Jesus. Amen. In Jesus' name. Amen. Ọ bụ n'aha Jizọs. Ọ bụ n'ike n'ọbara Jizọs. Chineke dị ndụ. Onye eze a na-ekpesara ọgwụ papa. Anyị achinye aka enu wee kwuo na mmadụ ma na mmụọ. N'ime ụlọ anụ a ebe a mere ihe a, mmadụ ọgọdụ ndị ama mbikọ n'ime ya n'aha Jizọs. Onye ọbụla bido aka n'anị. Onye ọbụla aka ya n'anị. Chukwu anyị ayọọ gị site n'obi nke anyị ji wee bụrụ ụmụazị. Site n'obi nke anyị ji wee bụrụ ụlọ akwụkwọ. O nwee ka ọ dị n'ụdị ihe anụ a na-eme n'ime eze agụba anyị. Mmadụ ewere ụmụ na wee chụba ego. Chukwu anyị ayọọ, anyị ekpe. Anyị na-ayọ gị bụ Chineke nke usu niile nke ndị agha. Gị bụ Chukwu kere n'igwe, gị Chukwu kere n'ụwa. Ikere orimiri kee ụzọ, kee ihe niile, kee ụlọ, kee agụ. Papa, anyị abụọ ya bụ ụlọ anụ ọnụ, wee bụọ ya bụ anụ ọnụ. Wee na-asị na mmadụ dị ndụ agaghị ebi ebe ahụ ege n'aha Jizọs. Ọ ga-adịgide ode anụ a, wee bụrụ ihe a ga-eji wee mara na ihe ọjọọ bụ ihe ọjọọ. Ihe a ga-eji wee kpọọ ihe ọjọọ ihe ọjọọ. Onye na-akpa ego ọbara jee kpaa ya n'ụzọ, onye abatasị na n'ụlọ. Chukwu nke usu niile nke ndị agha. Papa ya ebi aka na anụ a wee na-ayọ gị. Wee chinyekwa ya enu. Maka ọ gị bụcha ugbo ekele enu. Ka ana. Anyị na-asị papa wee na-eji ike nke dị na Matu 18:18. Ị kwuru sị na ihe ọbụla anyị kere n'ụwa na-ekedele ya. Ihe ọbụla anyị tọhapụ na-atọhapụla ya papa. Anyị ekede papa. Kede ya bụ okwu a. Wee sị na otu a ka ọ ga-esi wee dị n'aha Jizọs. I did the power in Philippians 2:10 papa. At the name of Jesus, every knee shall bow. Every tongue shall confess that Jesus Christ is the Lord. Chukwu nke usu niile nke ndị agha. Anyị ekpe ka ha rabụ wee tinye aka n'ihe a na ọ gaghị adịrị ha na mma n'aha Jizọs. Ka aha wee mebibe afọ obodo a. Wee na-emebi afọ ezi agụ n'ụzọ abụ n'ụzọ. Nke bụ isisi ọkara anaghị ma bụrụ gị chee eze agụ. Ọ sịghị ọkaba a na-eji igbu mmadụ. Chukwu eze agụ anaghị egbu mmadụ. Chukwu eze agụ bụ ndị na-azọ ndụ. Ka esi wee mara. Anyị ekpe papa wee yọọ obi n'igwe papa ka ị sanctify obodo anụ a n'aha Jizọs. Anyị ji precious blood of Jesus na sanctify ndị niile lụrụ ọrụ a. Na-ekene ndị sekuriti papa Chukwu ndị nke katara obi wee sodo ihe a wee soro ya n'isi maka na ọ dịrị izi. Enwere ndị karịa ịfụ ha compromise ya. Obi n'igwe anyị na-ayọ gị nyekwa ha promotion n'aha Jizọs. Ndị amụ ndị sekuriti shiri ọnwụ na a ga-afụnata onye ihe afụrụ bụ ihe ha fụrụ. Chukwu agbakwana ha aka. Ṣùgbọ́n ǹjẹ́ jẹ́ mọ̀ wípé Obi Ezeani tí ó ń pera rẹ̀ lóníṣègùn ìbílẹ̀ yìí ó mà ná pápá bora ní ọjọ́ tí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ya wọlé ẹ̀ láti lọ ṣe ìwádìí ọ̀rọ̀ ọmọ tó sọnù ní ọmọ ọdún 13 tí wọ́n jí gbé tí wọ́n sì ń wá kó tó di wípé ní ọjọ́ 29 oṣù karùn-ún ni àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Immigration Service fi ọ̀rọ̀ léde wípé ọwọ́ ti tẹ Ìdèplé Ìdèṣò lójú ọ̀nà Badagry láòkó tó fẹ́ máa sá lọ sí ìlú Kútọnu ìyẹn ní ilẹ̀ olómìnira Benin tí ọwọ́ sì ti tẹ̀ lórí ọ̀kadà wọ́n sì ti gbé lápá ìyáká ó di ìpínlẹ̀ Enugu láti wá wí tẹnu ẹ̀. Ohun tá a gbọ́ ni wípé Ìdèplé Ìdèṣò ní kọ́kọ́ ni ó ń jí àwọn èèyàn gbé tí wọ́n ń lò wọ́n fògùn owó. Òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀hún. Wọ́n ní ẹgbẹ́ kan tí wọ́n pe orúkọ ẹgbẹ́ ọ̀hún ní White Club Kingdom Progressive níbi tí ó jẹ́ wípé ohun tí wọ́n yàn láàyò ní ògùn owó ṣíṣe. Ohun tí wọ́n máa ń ṣe ni wípé bí wọ́n bá ti tan èèyàn wọnú ẹgbẹ́ náà
ẹni tí wọ́n bá tàn wọlé á gba fọ́ọ̀mù. Owó fọ́ọ̀mù ọ̀hún ní 2,250,000 náírà, 250,000 naira ni ẹni tó bá wọlé sínú ẹgbẹ́ náà máa san gẹ́gẹ́ bí owó ìdarapọ̀ mẹ́gbẹ́. Lẹ́yìn náà, nígbà tí ẹni náà bá ti wọ ẹgbẹ́ tán, wọ́n á béèrè wípé kó lọ wá èèyàn wá. Ó ní àwọn èèyàn tí wọ́n máa ń béèrè fún. Àkọ́kọ́, wọ́n á ní kó lọ wá aláboyún wá. Ẹ̀kejì, wọ́n á ní kó lọ wá obìnrin tí ò tíì mọ ọkùnrin rí. Ẹ̀kẹta, wọ́n á ní kó lọ wá ọkùnrin tí ò tíì mọ obìnrin náà rí. Àti ẹni kẹrin, ẹni tó jẹ́ ọmọ ìkókó. Èyí làwọn ohun tí wọ́n máa ń béèrè fún lẹ́yìn tí wọ́n bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Wọ́n ní ẹni tó bá sọ pé òun ò ṣẹgbẹ́ mọ́ tó fẹ́ kúrò lẹ́yìn tó ti san owó ìwẹgbẹ́ tó sì ti ṣe ìmùlẹ̀, irú ẹni bẹ́ẹ̀ yóò san mílíọ̀nù kan náírà, yóò san àgbò kan àti odidi màálù kan. Yóò wá lọ wá èèyàn 4 tí yóò fà kalẹ̀ láti rọ́pò ẹ̀ nínú ẹgbẹ́ náà. Èyí ló ń lò àti ọ̀nà tí wọ́n fi ń kó àwọn èèyàn wọnú ẹgbẹ́ náà. Nígbà tí àwọn tí wọ́n jẹ́ fìjìláńtè tí wọ́n ya bo ilé náà, bó tilẹ̀ jẹ́ pé nígbà tí àṣírí náà máa tú, Obieze kọ̀ láti fààyè gba àwọn fìjìláńtè náà láti wọnú ilé rẹ̀. Ohun tá a gbọ́ ni wípé ìwádìí ọmọ ọdún 13 ọmọbìnrin tó sọnù tí wọ́n tọpinpin ló túbọ̀ tú àṣírí kúlẹ̀kúlẹ̀ ohun tó ń wáyé. Bí bẹ́ẹ̀ kọ́, ó ṣeéṣe kí àṣírí Ìdèplé Ìdèṣó àti àwọn tó kù má ì tíì tú báyìí. Ẹnìkan tí ọwọ́ tẹ̀ láòkótọ́ lọ sílé ọ̀hún tó jẹ́ òun gangan ni ó ń ṣọ́ ẹnu ọ̀nà tá a mọ̀ sí gateman nínú ilé Ìdèplé Ìdèṣó, tí ó kọ́kọ́ kọ̀ láti fààyè gba àwọn agbófinró láti wọlé kó tó di wípé wọ́n fi agídí wọlé. Jẹ́ kó di mímọ̀ wípé oníbàárà lásán lòun, àájò ajé lòun ṣe wá, kó tó wá di wípé ó sọ òun di gbẹ̀wù dání láti jẹ́ ọlọ́dẹ máa ṣí géètì fóun. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé bó ṣe ń pa àwọn èèyàn yìí ò ṣojú òun, ṣùgbọ́n ohun tóun mọ̀ ni wípé àwọn tí wọ́n jọ ń hùwà yìí wọ́n pọ̀ púpọ̀ nítorí pé wọ́n ní ẹgbẹ́. Àmọ́ ẹni tó jí ọmọ náà gbé gangan tí ọwọ́ tẹ̀ ṣàlàyé díẹ̀ lára bí wọ́n ṣe jí ọmọ náà gbé. Ó ní abúlé kan nítòsí ibi tí Ìdèplé Ìdèṣó wà ní àwọn tí lọ jí ọmọ náà gbé. Ọmọ yìí àti bàbá rẹ̀ ni wọ́n jọ lọ sí oko. Oníṣàdédé ni àwọn dọ́gbọ́n ṣe bí ẹni pé ọ̀kadà àwọn bàjẹ́. 2 làwọn níye tí àwọn lọ ṣiṣẹ́ yìí. Ó ní nígbà tí àwọn ṣe bí pé ọ̀kadà bàjẹ́ làwọn súnmọ́ bàbá ọmọ náà wípé kó jọ̀ọ́ kó yá òun ní àdá, òun fẹ́ fi ṣe ọ̀kadà òun tó bàjẹ́. Kété tí bàbá náà mú àdá náà fún àwọn ni àwọn bá tún sọ wípé ọ̀kadà náà nílò kí wọ́n tì síwájú kí bàbá náà kó dákun ran àwọn lọ́wọ́. Nígbà tí bàbá náà pẹ̀yìndà láti gbé àpò owó ẹ̀ lẹ̀ ni wọ́n nawọ́ gan ọmọ obìnrin náà tí wọ́n gbé sórí ọ̀kadà tí ọ̀kadà sì ṣí. Bàbá ọmọ náà bá bùgbé ta, ó pariwo. Èyí ló mú kí àwọn ọlọ́dẹ ìbílẹ̀ gbé ìgbésẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n gbé ọmọ náà dé ilé Ìdèplé Ìdèṣó tí wọ́n sì ti jù sábẹ́ kòtò, ṣùgbọ́n igbe ọmọ náà tó ń pa àti ariwo ẹgbàmí tó ń ké nígbà tí wọ́n jí gbé lọ táwọn ará àdúgbò gbọ́ ló ṣàtọ̀nà bí wọ́n ṣe dé ilé náà tọ́wọ́ sì tẹ̀ wọ́n. Arákùnrin tó jí ọmọ náà gbé tórúkọ rẹ̀ ń jẹ́ Chigozie, tí òun náà wà nínú ẹgbẹ́ náà, sọ wípé ẹ̀jẹ́ òun kẹta èyí tí wọ́n béèrè fún gẹ́gẹ́ bí obìnrin tí ò tíì mọkùnrin rí ni ọmọ tí òun lọ jí gbé. Ó ní òun ti fa aláboyún kalẹ̀, òun ti fa ọmọ ìkókó kalẹ̀. Ọmọbìnrin yìí ní ẹ̀kẹta tóun nílò láti fà kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ kó tó di pé ọwọ́ tẹ òun. Ó ní ẹgbẹ́ náà lágbára púpọ̀ débi wípé wọn kì í gba ohunkóhun bí ẹran, ṣùgbọ́n ohun tí ó máa ń lò òun ní èèyàn fún oògùn owó. Ó ní bí àwọn bá sì ti wọ ẹgbẹ́ náà ni àwọn yóò máa fa àwọn èèyàn kalẹ̀ o. Ó ní òun ti fa ọ̀rẹ́bìnrin òun kalẹ̀ fún wọn nínú ẹgbẹ́ náà tí wọ́n ti lò, léyìí tó jẹ́ aláboyún tó lóyún sínú. Ó ní lẹ́yìn náà ni òun fa ọmọ tó jẹ́ ọmọ ìkókó kalẹ̀ kó tó wá di pé òun fẹ́ lọ fa ọmọ tí ò tíì mọkùnrin rí kalẹ̀ tó jẹ́ ọmọ tí ó jẹ́ kí àṣírí náà tú. Ó ní ohun tí àwọn máa ń ṣe ni wípé nígbà tí àwọn bá gbé àwọn táwọn fà kalẹ̀ dé ibi tí Ìdèplé Ìdèṣó ti fẹ́ lò wọ́n ni wípé àwọn á yọ ẹ̀yà ara táwọn nílò, ìyẹn ẹ̀jẹ̀ wọn táwọn nílò. Táwọn bá ti gbé ẹ̀jẹ̀ náà tán, wọ́n á wá gbé wọn sí ibi tó jẹ́ ìsàlẹ̀ kòtò tí wọ́n ti rí àwọn èèyàn tá a fi wọ̀nyí ṣáájú.
Ó ní nígbà tí àwọn bá fẹ́ gbé wọn sí abẹ́ kòtò yìí, àwọn ẹni táwọn bá gbé yìí sì máa wà láàyè nítorí wípé títí tí ẹ̀mí máa fi bọ́ lẹ́nu wọn ni wọ́n máa fi gbé wọn sí abẹ́ kòtò náà. Ó ní tí wọ́n bá ti gbé wọn sábẹ́ kòtò náà tán, wọ́n á wà lábẹ́ kòtò yìí títí tí ẹ̀mí máa fi bọ́ lẹ́nu wọn. Níbẹ̀ ni wọ́n sì máa jẹrà sí. Ó ní ṣùgbọ́n ààyè ni wọ́n máa ń gbé wọn sọ sínú kòtò tó dàbí sọ́kèwé tí wọ́n gbẹ́ nígbà tí àṣírí The Play The Show tó tú. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ni wípé gbogbo dúkìá tí arákùnrin náà ní ìjọba ìpínlẹ̀ Enugu ti fọ́ tí wọ́n sì ti wó tútú. Gbogbo àwọn ohun tó jẹ́ ọkọ̀ làwọn èèyàn ti dáná sun, tí wọ́n sì sọ wípé gbogbo ìran rẹ̀ tó wà ní ìpínlẹ̀ Enugu làwọn ṣetán láti lé ṣíàṣíà kúrò nílùú. Àmọ́ ọwọ́ ti wá ti arákùnrin náà báyìí tí wọ́n sì ti gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà nípínlẹ̀ Enugu, bó tilẹ̀ jẹ́ wípé ó ń gbìyànjú láti sálọ. Ọ̀pọ̀ àwọn ẹlòmíì tí wọ́n jọ ń ṣiṣẹ́ ẹbí ọ̀hún ni a gbọ́ pé wọ́n ti na pápá bora, ṣùgbọ́n tí iṣẹ́ ìwádìí ti ń lọ lọ́wọ́ láti lè rí wọn mú. Èròǹgbà The Play The Show òun ni láti júbà ehoro sá lọ sí ìlú tí ẹnikẹ́ni ò ti mọ̀ láti bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ségi. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lo ọ̀kan lára wọn yìí ni wọ́n banújẹ́ púpọ̀ tí wọ́n sì ń fomi ṣògbérí ẹkún, tí wọ́n fojú ṣògbérí ẹkún tí wọ́n sì banújẹ́ lórí akẹgbẹ́ wọn tí ó lò. The Play The Show yìí làwọn èèyàn rí gẹ́gẹ́ bí aláàánú mẹ̀kúnnù láwùjọ tí wọ́n sì ń gbé òṣùbà ọ̀kàrẹ̀ fún, láìmọ̀ wípé òun gan la àjọ̀nú tó ń pa kúkúrú tó ń pa gígùn láàrin ìlú. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti dàwátì nínú ìlú náà tí wọ́n wá tí wọn ò sì rí wọn di òní olónìí, láìmọ̀ pé àwọn tí wọ́n ń pa wọ́n gangan, ikú ilé tó ń pani náà wà nínú ilé tó ń gbé pẹ̀lú wọn. Arákùnrin tó jẹ́ ọ̀kan nínú wọn, ìyẹn Chigozie tọ́wọ́tẹ̀, sọ wípé ọ̀kadà ni àwọn máa ń sábà lò láti fi jí àwọn èèyàn gbé táwọn máa sì gbé wọn wá fún The Play The Show. Ó ní nínú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní White Club Kingdom Progressive yìí, àwọn tó bí 15 níye tí àwọn jọ ń ṣe ẹgbẹ́ náà. Ó ní kò sí èyíkéyìí nínú wọn tí òun náà ò ti ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tàbí fa èèyàn kalẹ̀ fún oògùn owó. Ó ní ohun tó ń wáyé nínú ẹgbẹ́ náà dàbí wípé kí wọ́n máa fi ẹ̀jẹ̀ èèyàn máa fi ra oògùn owó padà tàbí máa fi ṣe ètùtù fún oògùn owó tí wọ́n ṣe. Látàrí ìdí èyí ni wọ́n ṣe máa ń jí àwọn èèyàn gbé, pa wọ́n lo ẹ̀jẹ̀ wọn, fi ẹ̀jẹ̀ wọn fi bọ oògùn owó tí wọ́n ṣe kówó náà lè túbọ̀ máa gbèrú sí i. Ọkùnrin náà sọ wípé òun kábàámọ̀ púpọ̀ láti darapọ̀ mọ́ irú ẹgbẹ́ bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rẹ́ òun kan ni ó sọ wípé kóun máa bọ̀, kò sì sọ fóun kúlẹ̀kúlẹ̀ wípé irú ẹgbẹ́ yìí tàbí àwọn ìwà báyìí ni wọ́n ń wù nínú ẹgbẹ́ tó fẹ́ mú òun wọ̀. Ó ní ẹ̀yìn tí òun wọ̀ tán, òun ni òun tó ṣẹ̀ mọ̀ wípé irú ẹgbẹ́ bẹ́ẹ̀ àti nǹkan tí wọ́n ń ṣe nínú ẹgbẹ́ yìí làwọn nǹkan yìí. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé òun sọ pé òun ò ṣe mọ́, òun gbìyànjú láti fẹgbẹ́ náà sílẹ̀, ṣùgbọ́n ohun tí wọ́n kà fóun gẹ́gẹ́ bí ohun ìtanràn ó ju ohun tí òun lè pèsè lọ. Èyí ló fà á tí òun wò pé kóun kúkú dúró síbẹ̀ títí tí òun máa fi san ẹ̀jẹ̀ òun tán, kóun náà lè bẹ̀rẹ̀ sí máa gbé ìgbé ayé olówó, láìmọ̀ wípé ọwọ́ pálábá òun máa ségi. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ń ṣèwádìí láti mọ ibi tí mọ̀lẹ́bí arákùnrin The Play The Show tó ń pera rẹ̀ ní olówó, tó ń pera rẹ̀ ní oníṣègùn ìbílẹ̀, tó tún ń pera rẹ̀ ẹlẹ́yinjú àánú láwùjọ yìí wà. Àwọn kan tiẹ̀ bínú púpọ̀ nítorí èrò àwọn kan ni wípé ó yẹ kí àjọ EFCC kí wọ́n ti fi kóró òfin gbé arákùnrin náà láti ìgbà tó ti náwó yàfùyàfù lójú agbo bíi ẹlẹ́dà, ṣùgbọ́n tí wọ́n sọ wípé àwọn ò rí ọwọ́jà erin àwọn tí wọ́n jẹ́ àjọ náà láti wá fọwọ́ òfin mú. Ní báyìí ohun táwọn èèyàn retí ní láti fojú ọ̀bàyéjẹ́ ẹni ibi yìí wọ̀n níta gbangba àti irú ìdájọ́ tó máa wáyé lórí ọ̀rọ̀ yìí, tòun ìgbésẹ̀ tí ìjọba yóò gbé lórí ọ̀rọ̀ yìí látàrí bí àwọn èèyàn tó ṣe ti ń jáde síta, ìyẹn àwọn èèyàn tí wọ́n wá àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n sì ti bá òkú wọn tàbí dúkìá kan láti fi mọ̀ wípé ibẹ̀ ni àwọn táwọn wà ní ilé arákùnrin apani fi ṣògùn owó yìí. A ó máa mú wá fún yín
bí àwọn ìròyìn ọ̀hún bá ṣe ń jáde síta àti ìdàgbàsókè tó bá ń wáyé lórí iṣẹ́ ìwádìí ọ̀hún. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe. Láyé igi kan ò lè dágbó ṣe. Rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan. Thank you. Ẹ ṣé púpọ̀ o. Ẹ ṣé gan. Gbogbo ọmọ Yorùbá. Ẹ mà ṣe ń wá. Ẹ ṣé gan. 100,000 subscriber o. Ẹ ṣé gan. 100K subscriber wá débẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. Ẹ ṣé gan. Ẹ̀yin lẹ gbé wa débẹ̀. Ẹ ṣé gan. Ibi adé lòdì ẹ̀yin ni. Ẹ ṣé gan. Ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. Ẹ ṣé gan. Gbogbo family ẹ ṣé o. Ẹ ṣé gan. Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. Ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. Ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.